ìrántí ẹ̀ṣẹ̀ ìrántí ẹ̀nà bracket ló wà nígbà tí Allahu sọ pé ìwọ Ìsá ọmọ Máríámọ̀ èmi máa gbà ọ́ kúrò ní ọwọ́ wọn so ó fi kúrò kún eléyìí ó yọ ní kúònú eléyìí inú bracket náà ní méjèèjì wà o bracket ló wà. now ẹjọ́ ṣé nítorí sọ pé ìní mùtàwáfíkà wàrọ́fíkà eléyà ṣé mùtàwáfíkà yẹn wọ́n tún máa ń tún sí pé màá gbà ọ́ Yusuf Ali ló tún sí màá gbà ọ́ Yusuf Ali ló tún sí màá gbà ọ́ ẹni Kùránì Dr. Aláró tí wọ́n tú sí Yorùbá Professor Abdulrazak Aláró Kùránì tí wọ́n rè ẹ̀gbọ́n tí wọ́n tú ẹjọ́ ṣé Professor Aláró gbà pé Jésù ó ti kú ó ń bọ̀ lánàá máa ń gbú ìnà ó ń bọ̀ ní ẹ̀hẹ́n ó ń bọ̀ ní ẹ̀hẹ́n ẹ wá gbọ́ mọ́ ètò Kùránì 355 wọn yẹ káàkiri náà ẹ wojú ẹgbọ́n tó tú o nígbà tí Ọlọ́run sọ wípé ìwọ Ìsá èmi yóò pa ọ́ ó yá àbúrò di pòfẹ́sọ̀ ó tú nǹkan ìwọ kí wàá dé ilé ó wá ní tó tú òrí bẹ́ẹ̀ ta ni wọ́n ná mo bí ẹ ta ni ẹ tó láwọn ilé lọ sí jámíà wọ́n náà lẹ́mọ̀ sáájú náà ti lọ kéwù náà ṣe àṣọ Yorùbá òye wọn ò mọ̀ túmọ̀ Kùránì ìwọ ló mọ̀ mo kàn béèrè ní o Dr. Professor Aláró tú pé nígbà tí Ọlọ́run wí pé ìwọ Ìsá èmi yóò pa ọ́ màá pa ẹ́ tàwa fá ní àfáà tú yẹn ẹjọ́ ṣé Professor Aláró gbà pé Jésù padà bọ̀ ṣebí ara yín ni wọ́n àwọn ṣe wá tú ilé kí màá pa ẹ́ wọ́n ṣe gbé àìdí àsùn ní wọn wọlé àwọn bẹ̀rẹ̀ Ọlọ́run ju wọ́lọ́yìn náà ó dẹ̀ kọ́. Kí á ṣàlàyé rẹ̀ torí ẹni ọba ti gbọ́ ẹjọ́ bá ti padà máa gbọ́ náà. Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Nínú àwọn ará yín náà ni wọ́n pàkíyèsí mi ní àìpẹ́ yìí wípé lórí Facebook àkọ́kọ́ náà kí n kọ́ sọ bẹ́ẹ̀ nìkan bá ní òun rí kíní kan Facebook Professor Aláró lọ́kọ́ òpùrọ́ ni ò ní lọ Facebook o ní lọ kíni èmi ò sí ní Facebook o ẹnìkan lẹ́lò ìkíyàn lè fọ́kọ̀ mi dákan lẹ̀ o ó ti yé àmọ́ àgbẹ̀ haramu ní Facebook o tọ̀ ẹni ọba ráyè ẹ̀ èmi ò ráyè ẹ̀ wọ́n wá ní irun tí àwọn ọmọ tó ń rí lórí Facebook láìpẹ́ yìí wọ́n lẹ́nìkan lẹ́kọ̀ọ́ ó gbé Kùránì Yorùbá eléyìí tí Ọlọ́run ní kí n wà nú àwọn tó ṣàyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mà tí wọ́n tẹ̀ ní Madina ni wọ́n á ń síbi kan bẹ́ẹ̀ wọ́n á ń pé nítorí wí náà ni Professor Aláró náà wí o kí ló wí wọ́n ló ní ànábì Ìsá ní padà wáyé mọ́ níbo ni Professor Aláró ti wí wọn ló ti sí Kùránì Yorùbá àyà lórí ẹ̀ ló jẹ́ mú Kùránì wá o Suratu Ali Imran àyà 55 pé òun náà ni Professor Aláró náà wí o ló fi wá ẹni wá ní àwọn èèyàn ní kí n dákun kí n ṣàlàyé rẹ̀ torí yóò dárú lulẹ̀ sọ́kàn àwọn èèyàn tọ́rẹ́ ni yìí mọ̀ pé yìí tèmi ń wí kọ́hún ẹni tí òun náà ṣe ń wí náà ọmọ pé yìí tèmi ń wí kọ́hún àmọ́ ṣe mọ̀ tọ́ Ọlọ́run ó fi àníyàn kálukú dá lẹ́jọ́ ni. Àkọ́kọ́ tí ẹ bá ṣe pé irú ọ̀rọ̀ báyìí wáyé inú àwọn tí ò yẹ ká tún máa gbàsìkò alásìkò àmọ́ arásìkò láre òun ni máa tẹ̀sẹ̀ ṣàlàyé gbà nẹ́bí bá ń padà bọ̀ nínú tí ò nídìí má mimma tawatarat bihi al-adilla inú tó ṣe pé ọgọ́rọ̀ ẹ̀rí inú Al-Qur'ani gan fún rẹ̀ àti inú àdìsí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló fi rin lẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan ò sì wí ń tọ́ tako eléyìí láti ojú ayé àwọn sọ̀hábì Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni bá Ànábì ti ké fún wọn gbogbo àwọn sọ̀hábì náà gbà pa Ànábì yìí tá ń padà bọ̀ wáyé bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó kéwú lọ́dọ̀ àwọn sọ̀hábì àwọn tábìí
bẹ́ẹ̀ ni gbogbo àwọn àyímọ̀ tẹ́ ń gbọ́ ni ìmáàmù Abu Hanifa ni ìmáàmù Maliku ni ìmáàmù Shafi'i ni ìmáàmù Ahmad bin Hanbal ni àwọn tó tún dé lẹ́yìn tiwọn náà tí àwọn alimamu Bukhari alimamu Tirmidhi an-Nasa'i kódò fi dé gbogbo àwọn tí ó lọ láìpẹ́ gbogbo àwọn àlùfáà tí wọ́n mọ̀ tí lọ́lọ́run wí tí lànàbì wí sallallahu alaihi wasallam wọn ò sọ̀rọ̀ méjì bẹ́ẹ̀ bá ń gbọ́ nǹkan mi ọ̀sẹ̀sẹ̀ ni gbogbo àwọn ránranrun tí ṣètọ́ ní ti bẹ̀ wọlé sẹ́lòmíì lálọ́yà fà á àmọ́ kẹ́ẹ̀kọ́ mú yín lọ́wọ́ pé látọjú ayé àwọn tó kéwú lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn àyímọ̀ àwọn ìmáàmù tá a gbà báwọn aṣáájú nínú ẹ̀sìn ìdí gbogbo wọn wí ni pé Ànábì iṣẹ́ ìkú o ń padà bọ̀ wáyé o wọn lọ́lọ́ ní wà má qataluhu wà má salabuhu bí n bẹ́ẹ̀ náà Al-Qur'ani bẹ́ẹ̀ walakin shubbiha lahum ó dàrú mọ́ àwọn lójú ni bó ti dàrú mọ́ àwọn Yahudi lójú lọ dàrú mẹ́lòmíì tí máa ń wúlò kú yìí náà àmọ́ kẹ́yìn pọ́ǹtì alákọ̀ọ́kọ́ nù mo fi ní kọ́dà kò wù mí pé ìlà ẹ̀sẹ̀ wa máa wá tó ti ntí òye àwọn èèyàn nú ẹ̀sìn ló kù ká máa ṣàlàyé yẹ mo ti wí mo ní eléyìí ṣe ọ̀rọ̀ àfa Saudi nìkan pẹ̀lú kọ́dà àfa Cairo nínú àwọn àgbà àfa Azhari Sheikh Ahmad Muhammad Shakir aleyhi rahmatullah àwọn àgbà àfa Azhari Sheikh Ahmad Shakir ń gba àwọn sọ̀rọ̀ ń pa nuzulul Masih Isa alayhi salam wọ́n ní nẹ́sọ̀n bí Sheikh Ahmad ti wí nu pé ọ̀rọ̀ bá nẹ́bí Isa ń padà bọ̀ lam yakhtalif fihi al-muslimun àwọn mùsùlùmí ọ̀yà pẹ̀lú lórí ẹ̀ wọ́n ní nítorí pé kíni wa kana min hadha ma'luman min ad-din bid-darura wọ́n ní gẹ́gẹ́ bí mo fi wí ń bẹ̀rẹ̀ wọ́n ní náà tí o pé ní kọ̀sẹ̀sẹ̀ nídìí àmà wá fà á mẹ́rẹ̀ ẹni lọ́wọ́ ni lẹ́rí tó clear mbẹ́mbẹ́ kọ́dà Sheikh Ahmad Shakir mo ti wí nínú àwọn àgbàfà àti àrùn Cairo ni wọ́n ọlọ́nkọ́ mọ́sá kẹwọn láti ẹ̀ wá pé àwọn bàbá wa Sheikh Al-Albani rahimahullah ta'ala Sheikh Muhammad Nasiruddin Albani nígbà táwọn náà ń gbọ́ táwọn kan wí ránran pé ànábì sọ̀ padà wá mọ́ Sheikh Al-Albani ẹ̀jẹ̀ ń kó jọ̀rọ̀ tí wọn náà yóò wúlò fún wa Sheikh Al-Albani ní wa min al-mu'sifi haqqan wa min al-mu'sifi haqqan an yatajarra al-ba'd 'ala al-kalam fima laysa min ikhtisasihim wala siyama anna al-amra dinun wa 'aqidatun rahimahullahu ta'ala baba Albani ni min al-mu'sif inú tó bá yàn ló jẹ́ tó fẹ́ bomi lójú yàn an yatajarra al-ba'd káwàrà àwọn kan kí wọ́n láyà kí wọ́n máa sọ̀rọ̀ al-kalam wọ́n máa sọ̀rọ̀ fima laysa min ikhtisasihim níbi tí èsè rí àwọn níbi tí wọn ní specialization kan bẹ́ẹ̀ wọ́n máa wá fi dọ̀rọ̀ àwọn alfáàgbà tó ti lọ́nu Albani ní minal mu'sif aláìnà tó bá yẹn ló jẹ́ wọ́n ní especially bí wọ́n bá ti àwọn máa sọ̀rọ̀ annal amra dinun wa aqida níbi ọ̀rọ̀ aqida lè yóò di ma wá wí náà wọn inú aqida ní kéèyàn gbà gbọ́pà nẹ́bí ìta ń padà bọ̀ inú àti ọkàn mùsùlùmí ni ó min ashrati sa'a nínú àwọn àpẹẹrẹ pálíkì á máa ń bọ̀ tá nẹ́bí júwe ara rẹ̀ nípa nẹ́bí ìta ń padà bọ̀ alayhi salatu wassalam torí náà ó clear ní àwọn àlùfáà àwọn ní aka ení èjì ẹ̀ta aka 70 hadith kí la tún kú ànábì wí lọ́nà ànábì sọ débi pé ibi tá ànábì sọ kọ́kọ́ dé ní wọ́n bá dáyé àsìkò tí ó sọ kalẹ̀ ní wọ́n máa kírun báyìí lọ́wọ́ ní ọ̀dẹ́ kí ló tún kú torí náà eléyìí ò bá wọn torí náà bẹ́ẹ̀ni yìí bá ń ní bẹ́ẹ̀ni bá ń parọ́ ọ̀bá mọ́ abẹ́ni jẹ́ ń parọ́ fún ọ̀bá mọ́ ẹni jẹ́ ń parọ́ náà òun ó ṣe kí ni èmi ò lè wí ń tọ́ta kan tí gbogbo àwọn àlùfẹ́ẹ̀sì wí yìí o èmi ò sì wí àmọ́ rújú tó fẹ́ dálẹ̀ òun ni mo fẹ́ clear wọ́n ló ní nínú suratu Ali Imran aya 55 wọ́n ló ní professor Laruna tú pé ní mutawafika èmi yóò pa ọ́ pé wọ́n á tún là nẹ́bí sá padà bọ̀ ẹni ó ti kú
ẹnu rújú tó fẹ́ dá lẹ́nu èyí ń lọ nẹ́sẹ̀sítéètì àlàyé. Àkọ́kọ́ ni pé ìmáàmù tẹ́ ẹ̀ máa ka Yorùbá lórí ọmọ Yorùbá ní ọmọ Yorùbá kà wọ́n o ẹ dàpọ̀ ẹ̀ka ayà 55 ẹ̀ka Yorùbá rẹ̀ ìtumọ̀ Kùránì nìkan yìí náà ní òyìn tí mo rí bí wà sí Dr. Sheikh Ibrahim Abdulbaki rahimahullahu ta'ala tí wọ́n tẹ̀ Madina náà ní o. Náà. Wọ́n nígbà tí Ọlọ́run wípé wọ́n nígbà yóò bá nígbà tí Ọlọ́run gbégbé ìwọ Ìsá èmi yóò gba ẹ̀mí rẹ èmi yóò sì gbé ọ wọ́n sí òkè ní ọ̀dọ̀ mi. Àkọ́kọ́ ni pé nínú tí a ń pè ní al-amana kéèyàn lámàánà níbi ìmà ẹni kọ́kọ́ jàǹbá àmánà ọjàǹbá àmánà àmọ́ mo fún ní excuse bóyá ìwádìí rẹ̀ ní òtó yín ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Kùránì Yorùbá ti ń rí fáàtì náà ní the latest edition rẹ̀ ní ó sì ti wà in circulation for more than 5 years ó ti jọdún 5 lọ tí edition yìí ti jáde. Èmi yóò pa ọkọ̀ wà mẹ́ta àwọn bàbá wa dáadáa tí wọ́n túmọ̀ rẹ̀ ní jọ̀hún àtúnṣe ti bá a nígbà tí àwọn yóò tún wá gbọ́n tí ọ̀yẹ́ wọn gbọ́ yé ń bẹ̀ kí ló wà ń bẹ̀ nísìnyí èmi yóò gba ẹ̀mí rẹ̀ kọ́dà ó tún wá ní kíni ọwọ́ á ní footnote bẹ́ẹ̀ni tí ọba tún ti gbọ́yún ìmáàmù ẹ̀ka footnote ọ̀hún náà. Èmi yóò gba ẹ̀mí rẹ èmi yóò gba ẹ̀mí rẹ mímọ́. ń túmọ̀ sí ìmáàmù. Èmi yóò gba ẹ̀mí rẹ túmọ̀ sí èmi yóò fi. Tàjọ́ bá wa kà á. Kéwù làwọn ìmáàmù máa kéwù bọ̀. Ẹlẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó tètè kà á náà. Ọjọ́ ti lọ. Wọ́n ní èmi yóò gba aláwọ̀ tíjà Yorùbá. Náà. Bismillah. Èmi yóò gba ẹ̀mí rẹ túmọ̀ sí èmi yóò fi oorun kùn ọ́ torí wípé Ànábì Ìsá kò tí ì kú. Ǹbẹ̀ǹbẹ̀ báwọn bóyá létà ẹ ṣe photocopy page yìí ẹ gbé sí platform wa kẹ́ni yìí náà òun náà padà rí pé èèyàn máa ṣọ́ àmọ́ náà ní gbòǹdé yẹn bá ń ṣe àti máa sọ pé ntí Professor Aláró wí nìyí tí èsè pòun ní bẹ níbi the latest edition Tarjama Kùránì ọ̀tàkùn ethics yìí mà but mo ní mo fún ní excuse kan àgbọ́dọ̀ jàmbá yẹn bóyá òun ò rí eléyìí tíjọ́ òun náà ní sí ń bẹ ní ọwọ́ rẹ̀ àárọ̀ kọ́nà bọ́ bá nídìí kọ́pì kan eléyìí náà kọ́kàn sí wa á ṣe kí ni á fún lọ́fẹ̀ẹ́ pẹ̀lú ògbọ́n náà. No ti tẹ́lẹ̀ òun náà lọ́wọ́ àlọ́ ṣé ìdí ẹnìkan gbé sí pdf ti tẹ́lẹ̀ yẹn náà ní not eléyìí mo rò pé ibi tóun náà ti ṣe mistake nù èyí tẹ́ ń rí lórí pdf yẹn ọ̀rọ̀ pọ̀ bọ̀tá sọ ní kúkúrú nínú àwọn ọ̀rọ̀ tèmi fẹ́ máa sọ lọ́rọ̀ Tarjama ìtumọ̀ Kùránì sí Yorùbá yìí ní ọ̀rọ̀ tèmi fẹ́ máa sọ wàláì but láti gbàdégbà ń ráwọn èèyàn tí ó sá fọ́ọ̀sì wa pé eléyìí náà fọ́ọ̀sì wa sùn dáhùn yìí. Ní 1995 tí a kọ́kọ́ rìvíw Kùránì Yorùbá táwọn àgbàlagbà ṣe ẹni tí ó bá gbàgbé mo sọ ní 2011 ńgbà tẹ́nìkan náà fọ́ọ̀sì wa sọ̀rọ̀ jáde ńgbà kó lè bá a dákẹ́ irọ́ tóun náà ń pa. Mo ní alhamdulillah àsọfẹ nìkan rí torí pé kìí ṣe èrò tiwa ni pé ká máa wá pé a tún nǹkan báyìí ṣe ń lọ́rọ̀ àwọn bàbá bọ̀dé yẹn bá là ṣe nǹkan kan bẹ́ẹ̀ ta ló rántí mo ní ó tó àtúnṣe mélòó
gbàgbé yes more than 900 tó sì lẹ́rìí pé ibi báyìí nítorí wà ń bẹ̀ tẹ́lẹ̀ ní tí òjò bá mú ní nítorí yọ wà ń bẹ̀ ní more than 900 àmọ́ al-kamalu lillah àti lẹ́yìn 900 yìí àwọn míì tó kù táwa náà rí bẹ́ẹ̀ ni ara yìí tó kù ni èmi yìí ò pa ọ́ kódà 1995 tí wọ́n tẹ Kùránì ó sì remain bẹ́ẹ̀ lóòótọ́ bọ̀tá bá pè nǹkan ní review iṣẹ́ máa continue àwa tún ti review rẹ̀ lẹ́yìn ìgbà àwọn mùjámọ̀ ò ní tẹ Kùránì lọ́dún ká àfi kó tún subject ẹ̀ fún another review àwọn ẹlòmíì lẹ́yìn tiwa náà tún ti review rẹ̀ iṣẹ́ tọ́lọ́run táwọn ń jẹ́nu but alhamdulillah èmi gan mo supervise eléyìí náà nígbà tá a discover pé eléyìí náà nígbà wọn náà kí n má wulẹ̀ fa àárí but a feel pé kò necessary ká ṣe kí ni ká change rẹ̀ àlàyé lọ́kàn nídìí pé àlàyé ni ọkàn ṣe kí ni lọ́kàn nídìí àmọ́ ń gbọ́ wá di kẹ́lómi ọmọ wa lò ó fi wí ní tí ọlọ́run àtànẹ́bí ò wí òun lọ́jà wa tún ṣe ń bi edition kí ni mo fi ní àfíìlì kọ́ yẹ ká yí padà ń gbà wọn kò lè àwọn àlùfáà sheikh muhammad al-amin al-Shinqiti rahimahullah inú tírà wa daf'u iham al-istirab an ay al-kitab wọ́n ní gbogbo ntí àwọn tí ń wíwú kú yọ wá dúró lórí pé ìní mutawaffika olúwa sọ pé wọ́n pa ànábì Ìsá kí ni tó máa mutawaffika bàbá Shinqiti ní ẹtú pé mi yọ pa ọ náà ẹtú pé mi ó ṣe kí ni kò láìsí ẹtú pé kí ni èmi yóò ṣe kí ni wọ́n ní sọ́lọ́ ń sọ gbàjọ́ pa fún ọlọ́wọ́ padà pa ànábì Ìsá so bàbá Shinqiti ní kò nídìí kí wọ́n tú pé ní mutawaffika èmi yóò ṣe kí ni èmi yóò pa ọ́ ní òṣè nǹkan kan àwọn àkóńtẹ̀ sí ìrújọ́ kẹfìrí bẹ́ẹ̀ fẹ́ ẹ lè fi ilẹ̀ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ò ṣe tawqitu ìní mutawaffika ọlọ́run ló wọ́n pa ọ́ nígbà ọlọ́run ní pàǹdẹ́bì Ìsá délé ìyẹn ni pé lẹ́yìn ìgbà tó bá padà wá olúwa padà pàǹdẹ́bì Ìsá wọ́n ní túmọ̀ ìní mutawaffika àṣírí náà àwọn onímọ̀ tí wọ́n ní kọ́dà kò sí ẹ̀ túmọ̀ pé mi ọ̀pọ̀ nípìnlẹ̀ náà wọ́n ní nítorí pé ń bẹ́ẹ̀ náà Al-Qur'ani ọlọ́run máa ń lo mutawaffika wàfáàtù yìí fún túmọ̀ míì kì í ṣe fún wọn pa àyàn nìkan ní máa túmọ̀ rẹ̀ lápèjúwe wọn lọ́lọ́ ní wa huwa alladhi yatawaffakum bil-layl wa huwa alladhi yatawaffakum bil-layl bọ́ọ̀bà tún yóò kí lórí ọlọ́run ní ń pa yín gbogbo alẹ́ ọlọ́run ní ń pa yín ní kíni ní gbogbo alẹ́ bọ́ọ̀bà túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà kọ̀ láì di ọkàn wá sàlàyé pé ìtumọ̀ ẹ̀ ní pé ń kùn yín ní òòrùn ntọ́lọ̀ ń wí náà nù ń bẹ́ẹ̀ ní Al-Qur'ani bẹ́ẹ̀ olúwa tó wí bí aya mi pé huwa alladhi yatawaffa al-anfusa 'inda mawtiha wallati lam tamut fi manamiha tawaffana lọ́lọ́run ló ń bẹ̀ mutawaffika náà nù ni mo fi ní ọ̀rọ̀ yìí ti clear látọ̀dọ̀ àwọn àlùfáà láti jọ̀hún kọ́dà bẹ́ẹ̀ tú bá a yí padà náà ta ní ẹ̀mí yóò ṣe kí ni ẹ̀mí yóò pa ọ́ kò túmọ̀ apá nàbí sọ̀ padà wáyé mọ́ o bàbá Muhammad Al-Amin Shinqiti ní ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀ náà mutawaffika tọ́lọ̀ ń wíhun bẹ́ẹ̀ náà ni ẹ̀mí ìyẹn pa wà nàbí Ìsá àmọ́ ń jó sọ́lọ́ ń sọ fún ọ ìyẹn ni pé ńgbà tó bá padà dé ọlọ́run ló wọn padà bẹ́ẹ̀ ni ó sì rí ànábì ni ẹni ọba wa fẹ́ dàrú mọ́ lójú ìtumọ̀ kéèyàn ó kéwù nù kéèyàn ó kéwù kọ́ wa béèrè pé dákun kí ni ìtumọ̀ eléyìí torí pé nínú tó ba nínú jẹ́ nínú tí baba Sheikh Muhammad Al-Albani wí ìbànújẹ́ ni o kí ni mo ní baba Albani wí wọ́n ní kó ṣe pẹ́ ni tí ọmọ nípa fíìlì kan ní wàá máa ṣe kí ni ní ọmọ wa sọ̀rọ̀ bí authority ń bẹ̀ wọ́n lá ìbànújẹ́ ni wàlá ìbànújẹ́ ni irú ẹni tí wọ́n lọ sọ̀rọ̀ yìí náà wọ́n ní comparative religion ló lóun ṣe ẹ dákun kí lọ kan ń comparative religion di tẹ̀síù ṣé bá ṣe pa fẹ́ràn ká máa dà nǹkan lójú kan lu wa yìí mọ̀ ń rọ̀ òun náà mọ̀ ń rọ̀ kó ronú pé wàdà bọ́bá yìí pé comparative religion lọ́mọ kọ́ mọ̀ kọjá bẹ̀
yóò rà àwọn tó ti ṣe bẹ́ẹ̀ náà táwọn rí ọ̀nà ọlọ́run yín fún lápèjúwe kan Sheikh Ahmed bin Ahmed Deedat gbogbo iná lẹ̀ máa sọ àbí ọ̀gbọ́n comparative kan tó Sheikh Ahmed Deedat lágbàáyé kèésì ẹni ó tún tẹ̀lé wọn òun ni ọmọ ìyá wa dáadáa ní medical doctor Zakir Naik ní gbọ́rọ̀ ọ̀ràn wọn báyìí lẹ́nu Dr. Zakir mo lè confam fún yín nígbà tó bẹ̀rẹ̀ comparative studies rẹ̀ yìí àwọn èèyàn pé òun náà pé tọ̀ má kọjá àbí ọmọ yìí o má dá sọ̀rọ̀ fatiwa o má dá sọ̀rọ̀ ẹ̀sìn o wàláhi lazim in fairness to him my own senior Dr. R.P. Muhammad Noor ọmọ India òun ni Dr. Zakir who employed pé kọ́ wá head the center òun ní India kọ́ máa fi kọ́ òun kí ní wá ń kí ẹ lọ wájú Dr. R.K. Muhammad Noor he was my senior for 2 years. báwọn tó bá fẹ́ ṣe comparative fún èrè ọ̀nà ọlọ́run fi rìn lò kí n padà sórí ọ̀rọ̀ Sheikh Ahmed Deedat mo láǹfààní àti jòkó 1-on-1 báyìí pẹ̀lú Sheikh Ahmed Deedat lójú ayé wọn tí mo sì bí wọn láwọn ìbéèrè inú tí mo ṣe láǹfààní lára bàbá yìí ni pé tẹ́ ẹ bá ti bí nǹkan kan tó yàtọ̀ fún ọ̀rọ̀ comparative religion yóò sọ fún yín ní ká ní ìsàfà ẹ lọ bí àwọn àfa ẹ̀yin náà ẹ̀nà ká síbi ọba ti ṣe fatiwari gbogbo kéṣẹ́ sí rẹ̀ àmọ́ lu ti wà yìí gbàtí yẹn ń ṣe comparative ogun di àlámà tọ́dà àbá àgbà tóun náà wá ń dá sí ọ̀rọ̀ táwọn àfa ti yanjú eléyìí tá à ń sọ yìí náà kọ́ mẹ́ta bí èkó à ń rọ̀ ni kọ́ sẹ́ríkò mbẹ́ kọ́ dáa irú eléyìí tó wù í burú o kó tó máa wá pọ́ǹtì sí pé kọ́dà pọ̀fẹ́sọ̀ aláró náà wù ìjọrọ̀ lọ pa mí mi o àlàyé rẹ̀ ni a sì ti ṣe yìí ọlọ́nkọ́ kọ́sàmọ́nà rẹ̀ kọ́sàmọ́nà gbogbo wa náà àmọ́ ìmọ̀ràn ńláńlá àtòun àtẹlómìn náà ẹjọ́ ń kálukọ́ mọ àlá rẹ̀ ẹjọ́ ń kálukọ́ ṣe kínní kọ́ mọ àlá rẹ̀ èèyàn ń ṣe comparative òkè wá dà fà á kò rí bẹ́ẹ̀ ọlọ́nkọ́ mọ́sàmọ́nà wa ọjọ́ ti lọ bọ̀ àwọn kí àlàyé rẹ̀ torí ẹni ọba ti gbọ́ ẹjọ́ bá ti padà máa gbọ́ náà alhamdulilayi salamu alaykum wa rahmatulahi wa salamu ala rasulillah wa ala alihi wa sallam. Bismillahirrahmanirrahim. Yoruba-Deen TV, Academy of the Enlightened Ummah. Bismillahirrahmanirrahim. Yoruba-Deen TV, Academy of the Enlightened Ummah.